Ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko lẹ́yìn òdì. Ẹ káàbọ̀ padà sórí YouTube channel wa. Lónìí a ó máa sọ nípa fíìmù Ewúro apá kejì. Mo lérò pé pọ̀ lára wa ti wo fíìmù Ewúro apá kìíní. Fún àwọn tí kò bá tí ì wo eré náà, ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò lórí Òkìkí Premium TV. Àwọn ló ń show rẹ̀ lórí YouTube channel wọn. Ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò nítorí eré náà ládùn, ó lárinrin, ó tún lóyin gidi gan. Àti pé orí èrè púpọ̀ jẹ́nu eré yìí tí ẹ bá wò. Lónìí a ó máa sọ nípa ohun tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú fíìmù Ewúro. Ṣé storyline fíìmù yìí ni ẹ nífẹ̀ẹ́ sí ni, tàbí graphics fíìmù yìí ni ẹ nífẹ̀ẹ́ sí, tàbí àwọn òṣèré tí ó kópa nínú fíìmù yìí ni ẹ nífẹ̀ẹ́ sí? Èyíkéyìí tí ẹ bá nífẹ̀ẹ́ sí, ẹ jọ̀wọ́ ẹ tẹ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó a kò rí rí jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí ẹ má ṣe gbàgbé láti tẹ aago tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kí ó ba lè máa notify yín. Kí Èdùà kí ó sọ wá dé ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ojú tí ẹ fi ń wà kò ní fọ́ láṣẹ Èdùmàrè, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ó dàbọ̀.